ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, thank you for watching me. May Allah bless you all. Set àwọn abímọmọ wò. Bisola Badmus. Ó súnmọ́ àfọ́fà. Ó súnmọ́ pé wọ́n ti lò èèyàn. Ẹ̀yin tèmi, according to sister mi kan, sister yìí ló mọ̀ dárí kan. Sister mi kan, Auto Bola, yes, Auto Bola ní Canada. At the end of the video, màá show video Auto Bola pẹ̀lú argument yẹ. Bisola Badmus, wọ́n ló ní brain tumor. Láìpẹ́ yìí náà, a sọ̀rọ̀ Kẹ́mi, lupus, àti àwọn oríṣiríṣi actress náà pẹ̀lú oríṣiríṣi here and there ní sickness. A lè raba mu da sickness, a lè raba mu da ciwo, inshallah. Ẹ̀yin tèmi, Ọlọ́run gbé wa lékè àìsàn. Àìsàn àmọ̀dí, Ọlọ́run gbé wa lékè. Set àwọn abímọmọ wò. Set àwọn abímọmọ wò. Mi ò ní porúkọ èèyàn kankan o. Set àwọn abímọmọ wò. Ẹ ní sùúrù. A gbọ́ fídíò interview Bisola Badmus. A gbọ́ fídíò ẹ̀. Then màá fẹ́ kẹ́ bá mi listen sí fídíò dáàdì kan náà tó ń ṣe fíìmù. Is it responsible of a grown up man tó lọ́mọ ńlé láti jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí? Ìdí tá a fi sọ wípé ọ̀rọ̀ míì ó súnmọ́ àfọ́fà nìyẹn. Tá a bá ti sọ̀rọ̀ ẹyin lóhùn tó bá ti jáde ó fọ́ká nìyẹn, kò ṣeé kó mọ́. Gbogbo ẹni tó bá jáde tó wà cruise tó wà sọ̀rọ̀ ó rántí ọ̀la. Kẹ́ ẹ rántí àtibọ̀tán. Kẹ́ ẹ rántí pé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀. Kẹ́ ẹ rántí pé gbogbo nǹkan tẹ́ bá sọ lénìí wọ́n fi judge yín lọ́la. Ó ní ọ̀rọ̀ bàbá yìí tẹ́ máa gbọ́rọ̀ wọn láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ bí fún kí n tó sọ̀rọ̀ bàbá yìí, kí n tó fi ọ̀rọ̀ bàbá yìí showcase fún yín, kí n tó showcase ọ̀rọ̀ bàbá yìí fún yín. Láìpẹ́ mo drop video kan ní English. Ẹ̀yin kan ẹ̀ understand ìdí video yẹn, especially àwọn tèmi bóyá tí wọn ò gbọ́ English tó jẹ́ pé Yorùbá la fi máa ń sọ̀rọ̀. Arákùnrin yẹn tí wọ́n pè ní very dark man yẹn, ó ṣe nǹkan tí ò dáa ni. Ó ṣọgbọ́n burúkú ń bẹ̀ yẹn. Ó mú ẹnu ejò, ó fi compare. Ẹ wo ọ̀rọ̀ yìí traumatize me. I'm telling you, ẹ̀yin kan ò mọ nǹkan tí ó cause láàrin yẹn. Ó fi ejò lanu báyìí. Ṣé ejò jẹ́ ọ̀rẹ́ èèyàn ni? Ejò wà nínú àwọn kan nínú reptile tí ọmọ ènìyàn bẹ̀rù jù. Ejò wà lanu báyìí. Ó wá fi compare abẹ́ obìnrin. Ó fi compare bá mọ̀ nǹkan tó ń jábẹ́. Ó fi compare òbò obìnrin. Kí ni yẹn wá traumatize mi? Mo wá wò pé ṣé bí òbò obìnrin, èmi wá rí ẹnu ejò yẹn. Mo wá wò pé ṣé bí òbò obìnrin ṣe rí leléyìí? Ṣé bí òbò obìnrin ṣe rí leléyìí? Ẹ dákun ẹ̀yin tèmi. Tó bá jẹ́ pé obìnrin tó strong, tó yẹ yín, àwa tá máa ń ronú deep báyìí. Ẹ dákun, ṣé a fẹ́ ṣe ìbálòpọ̀ mọ́ báyìí? Ṣé a fẹ́ ṣe ìbálòpọ̀ mọ́ báyìí? Ibi tí mo ti sọ fún yín pé ó traumatize mi nìyẹn. Tẹ́ ẹ bá understand video tí mo ṣe yẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ tí wò, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò, ẹ lọ like, ẹ lọ comment. Kẹ́ ẹ ronú deep. At the end of the video, advertise, àbí? Sorry. At the end of the video, advice èké nìyẹn. Advice èké nìyẹn. Ó ṣàfẹ́ fi hàn wá pé òbò obìnrin ó dàbí ẹnu ejò. Ẹ dákun ẹ̀yin èèyàn. Òun wá ní ẹ̀yin ẹ la ẹnu yín sìn ẹ là. Ẹ rí i pé opening ni. Ṣé bí opening náà ni abẹ́ obìnrin? Opening sí another world. Ẹ bá wa kìlọ̀ fún arákùnrin yẹn o. Very dark man. Ẹ bá wa kìlọ̀ fún arákùnrin yẹn o. Gbogbo content tó bá ṣe kó má fi traumatize wa. Mo nífẹ̀ẹ́ fídíò rẹ̀. Wàláhì mo nífẹ̀ẹ́ ìgbésí ayé tó ń ṣe lórí social media bó ṣe ń jà fún mẹ̀kúnnù. Àmọ́ fídíò yẹn is sad. Ẹ̀yin ẹ ní sùúrù, ẹ gbọ́rọ̀ bàbá yìí. Set àwọn crown wí náà ni. Ọtí ni àkọlé wálé dáadáa. Ìkarùn-ún ẹ̀yìn sábà súnlé. Obìnrin tó bá gún régé dáadáa, mo láìkò obìnrin gan. Mo dẹ̀ láìkò ọtí pẹ̀lú isi ewu. Máa fi lu ọtí ni àkọlé wálé dáadáa. Ìkarùn-ún ẹ̀yìn sábà súnlé. Ẹ̀yin tèmi, welcome back. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Ṣó wà responsible of an elderly man kó sọ̀rọ̀ jáde? Ẹ rántí àtibọ̀tán, ẹ rántí ọ̀la, ẹ rántí pé wọ́n lè fọ̀rọ̀ yìí judge yín lọ́la. A lè sàmù gánmà láàfíà. Okay, màá ṣe analysis lórí fídíò yìí. Ẹ̀yin tèmi. Yes, even apart from analysis, a ṣe cruising lórí ẹ̀ gan. Àwọn èèyàn ní wọn ò ṣe. Ẹ̀yin tèmi, orí wọ́n ti máa ń sọ pé Wàsíù Àyìndé òun ni arábìnrin Bísọ́lá yìí bímọ fún. Àmọ́ fídíò yìí confirm ẹ̀ fún wa dáadáa.
ó confirm ẹ̀ fún wa dáadáa. Ó dẹ̀ mú like obìnrin náà, ó fọpọlọ sọ̀rọ̀. Ó fi ọpọlọ sọ̀rọ̀ because tó bá yẹ kó kò fọpọlọ sọ̀rọ̀ ni wọ́n ò ní set àwọn abímọ mọ́ wò ó. Ìyẹn gbọ́. Ẹ jẹ́ ká mọ́ gbọ́ lọ. I'll play video yìí o. I'll play rẹ̀ o. Dada sí yín tó wọn ò tọ́jú ọmọ wọn. Ọ̀rọ̀ Wasiu Ayinde wọ́n sọ. Ṣé wọn ò gba ọmọ lọ́wọ́ yín ni láti bẹ̀rẹ̀ àbí nǹkan kan yí padà ni? Ó gbọ́ ọmọ mi. Wọ́n gba ọmọ yín láti bẹ̀rẹ̀. Ó gbà láti bẹ̀rẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀. Nǹkan kan yí padà ni. Ó káre wisdom girl. Kí wọn nìyẹn kù sí lọ́wọ́. Yes. Tí ẹ gbọ́ K1 nìyẹn kù sí lọ́wọ́ confirmento pé ọmọ arábìnrin yìí o ọmọ fáǹsì mi Alhaji wa Fuji Messiah àwọn ni wọ́n bímọ arábìnrin yìí. Tó. Kí wọn ló kù sí lọ́wọ́ kó ṣe responsibility Malik. That's all. K1 ló kù sí lọ́wọ́ kó ṣe responsibility Malik. Ẹ dákun ẹ̀yin tèmi tó bá jẹ́ pé K1 wọ́n ṣe responsibilities lórí Abdulmalik ṣé arábìnrin yóò sọ̀rọ̀ báyìí? Ẹ̀yin ọkùnrin èmi kọ́ mo sọ o ẹ̀yin náà gbọ́ lẹ́nu horse's mouth. So you are seeking for. Ṣé wọ́n mọ̀ pé sick rárá? Kò kọ́kọ́ mọ̀ pé sick. Ẹ sọ fún wọn. Mi ò sọ fún. Why? Ṣé wo long story nìyẹn. Okay. Kò kọ́kọ́ mọ̀ so ìgbà tó ti mọ̀ wọ́n gbìyànjú agbára wọn. Wọn dá sí mi mọ́. Láti gbà yẹn. Wọ́n gbìyànjú agbára wọn àmọ́ wọn ò dá sí mi mọ́. Obìnrin tó bímọ fún yàn ó kúrò lálé èèyàn. Wọ́n gbìyànjú sí mi àmọ́ wọn ò dá sí mi mọ́. Ó káre obìnrin yìí ní làákàyè. Ó fi làákàyè sọ. Àwọn ò ní wo ọ̀rọ̀ Tọ́bọ́lá àwọn sòótọ́. Kí ni ẹ̀yin wá ń rò pé kí lẹ expect látọ̀dọ̀ wọn kí lẹ fẹ́ kàn ṣe? Kó máa take care Malik ni. Take care Malik. Tó máa ti take care Malik ọkàn yín á balẹ̀ sí àbí? Ọ̀dà Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Wọ́n máa ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ máa gbọ́wọ́ àwọn náà sókè. Wọn ò ní wálẹ̀ lágbára Ọlọ́run. Wọn ò ní rápadà sí burúkú. Àwọn náà ò ní ṣàìsàn lágbára Ọlọ́run. So láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti wá ń ṣẹlẹ̀ ti sickness or no sickness báwo lẹ ṣe wá ń cope? Ìpìlẹ̀. Wọ́n ní ẹ̀yin tèmi wọ́n ní arábìnrin yìí ní brain tumor. She needs your support. Táyé bá wà mo lè show full video lẹ́yìn táyé bá wà tó bá ní take much space mo lè show full video eléyìí mo lè show ẹ̀ lẹ́yìn like if you wanna help her but àwọn ò ní wo ọ̀rọ̀ tí àwọn sister àwọn Auto Bola sọ Auto Bola was against her wọ́n ní ó súnmọ́ àfọwọ́fà pé àwa là ń solicit fún help kò yẹ ká tún máa sọ yẹn bèmí ó play video Auto Bola yẹn ẹ̀yin ló lọ fi tẹ́ra yín wò ó kẹ́ lọ sí social media platform kẹ́ lọ wo full video ti Auto Bola yẹn ẹ̀yin tèmi ó lágbára ó gàǹgà ṣíọ̀sì ó lè kú ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ọ̀rọ̀ lẹ́ṣẹ́ kí ni ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn arábìnrin yìí ń sìn ó need help will you be able to help her ṣé lè help ẹ̀ ṣá so ẹ̀yin tèmi ó fẹ́ gbàgbé ọ̀rọ̀ yìí ó fẹ́ gbàgbé ẹ̀yin obìnrin èmi ò ní kẹ́ mọ́ help arábìnrin yìí o help ẹ̀ o ẹ̀yin tèmi help arábìnrin yìí o ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun sáà ní ẹnì kejì rẹ ẹ̀yin náà rí i pé ara sọ̀rọ̀ yẹn ní ṣókí mi ò fẹ́ fàágùn mi ò fẹ́ criticize èèyàn kí n mọ̀ pé èèyàn ní abímọmọ́ wò ẹ̀yin obìnrin ẹ̀mí ló ni mo pè yín bá tí mo ń pè yín tẹ́ ìgbọràn gbogbo nǹkan tẹ́ bá rí gbogbo nǹkan tẹ́ bá fọwọ́ ara yín fà ẹ̀yin náà ó rí náà
ìwọ ló like ọkùnrin ìjọ ọkùnrin yẹn like ẹbí K1 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 ẹ package ara oyún dé èèyàn tó nífẹ̀ẹ́ ṣó nífẹ̀ẹ́ rẹ̀ èèyàn yóò wá dá sí ẹ mọ́ ìrònú wá pọ̀ lóòótọ́ arábìnrin yìí she went through so many things wọ́n ní màmá kú bàbá kú àbúrò kú not quite long but ìfẹ́ ọkàn tí ó ń wá tí ò rí ó wà lára nǹkan tó dààmú rẹ̀ jù ìfẹ́ ọkàn as in olólùfẹ́ mi Wàsíù Àyìndé bó ṣe nífẹ̀ẹ́ Wàsíù Àyìndé tó Wàsíù Àyìndé ni bàbá ọkọ gbogbo ayé ni ìwọ tó bá ti mọ̀ pé ó fẹ́ Wàsíù Àyìndé just know pé oyún lè dé tóyún bá dé ìwọ ló mọ̀ ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ o ìwọ ló nífẹ̀ẹ́ Wàsíù Àyìndé because mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ even àwọn young ṣàgùrò náà yes bí Wàsíù ṣe jẹ́ elderly man tó àwọn ọmọbìnrin kan sì young wọ́n sì ń wá Wàsíù Àyìndé so ìwọ young ṣàgùrò tó ṣe wá Wàsíù Àyìndé sórí àwọn kan táwọn àwọn sister rẹ àwọn ọmọ sí yín ṣe ní nǹkan tí wọ́n ń go through Wàsíù Àyìndé wọ́n ti ná ayé débi àmì alhamdulilayi adúpẹ́ fọ́lọ́run fún ọ̀rọ̀ wọn àsìkò táwọn nífẹ̀ẹ́ ti kọjá àwọn obìnrin tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ti lọ àwọn síkírátù mi ò síkírà àwọn ti understand àwọn síkírátù àsìkò táwọn Wàsíù Àyìndé nífẹ̀ẹ́ obìnrin ti lọ yes èmi ò sọ ti Manuela o wọ́n lè nífẹ̀ẹ́ Manuela o mi ò lè sọ wọ́n lè nífẹ̀ẹ́ Manuela o àmọ́ wo obìnrin kan tó wá ń bọ̀ tó fi pé Wàsíù Àyìndé kan ó wù nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ ló nífẹ̀ẹ́ Wàsíù Àyìndé o Wàsíù Àyìndé àwọn ti dàgbà ju pé wọ́n nífẹ̀ẹ́ èèyàn lọ o wọ́n ti dàgbà ju pé wọ́n wà fall in love pẹ̀lú ọmọ kékeré kan ìwọ ọmọ kékeré tó ní ọpọlọ tó ronú tó nírònú tó bá wá sọra kalẹ̀ lẹ̀ ádà oyún dé àbí oyún ò dé tí kò sí reciprocate ìfẹ́ kún mọ́ kò mọ́ wàá run into depression o ìrònú bá pọ̀ jù ó lè fa brain tumor ìrònú arábìnrin yìí lórí Wàsíù obìnrin yìí mọ̀ fẹ́ràn Wàsíù Àyìndé ìrònú arábìnrin lórí Wàsíù Àyìndé ìrònú rẹ̀ lórí Wàsíù Àyìndé aside from so many things tó wá ṣẹlẹ̀ òun ló jam páàkì sí orí kínní ìwọ arábìnrin tó ń gbọ́ mi ní ìsìn tó fẹ́ràn Wàsíù Àyìndé are you ready to fall into this kind of depression are you ready òótọ́ rò ní ká má sàn ẹni tèrè èjì tèrè so many women níjọ́ wo náà ṣáà fídíò ọmọ kan tá a sọ wípé ó dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ àti grandmother rẹ̀ Alimatu Sadiya ìgbà tí mọ̀mọ́ yẹn náà fẹ́ dúpẹ́ lọ́wọ́ congregation ǹjẹ́ wọ́n porúkọ bá mi ẹ mọ̀ kan tẹ́ fẹ́ lọ tara yín bọ̀ ẹ mọ̀ kan tẹ́ fẹ́ lọ tó ara yín bọ̀ ẹ̀yin lẹ́ ń fọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń go through ẹ̀yin obìnrin ọkùnrin tó nífẹ̀ẹ́ yín ẹ wà fẹ́ kúlé lórí èyí tó nífẹ̀ẹ́ yín ẹ̀ ní nífẹ̀ẹ́ rẹ̀ what a word ẹni tèmi ẹ ní sùúrù o ẹ bá mi gbọ́ fídíò Auto Bola ó súnmọ́ àfọ́fà ó súnmọ́ wọn lóyàn alleged according to Auto Bola ẹ má gbàgbé náà ní industry so many this kind of issues this is on point by in fact Auto Bola mention orúkọ Koko Zaria ẹ̀yin farabalẹ̀ kẹwò this is on point always using my words to help others bye for now. Thank you everyone. Yes. Adunni Ade, I want you to know that it's just a phase. Ó wá ní, ó máa lọ. God has kept you thus far. He will not leave you. You will win this battle. Lágbára Ọlọ́run, you will win. Affliction will not rise a second time. Gbogbo ibi tó bá kù sí, Ọlọ́run máa bá wa túnbẹ̀ ṣe. Ìwòsàn tó pé ó máa jẹ́ títí ẹ. Lágbára Ọlọ́run. Please, I want you to stay happy for us. I know you have spent so much, you have done so much to be fine. But please, we love you. Koko Zaria ní 2,000 làwọn máa ń gbogbo àwọn tó bá ti ń bá wọn sùn 2,000 làwọn máa ń fún wọn. Ní 2,000 kí má fún lówó mọ́jọ́ kò ní pẹ́ wọ́n sí òun lẹ́nu. Wọ́n rò pé ilé ìbúkú náà ni o wọ́n máa bá yé ẹni yẹn jẹ́ tó bá ti lo ẹni yẹn tó ti lo iṣẹ́ fún wọ́n fẹ́ káyé ẹ̀ bàjẹ́ wọ́n jẹ́ kó jìyà kú 2,000 mi ì dá lóhùn ṣé wá nígbà tí mi ì dá lóhùn wọ́n ṣe pé Bísọ́lá fún ara ẹ̀ nìyẹn wọ́n ṣe ní kó bẹ̀rẹ̀ sí ń gbómi nìyẹn ní iṣẹ́ ìkọ̀kọ́ fún Bísọ́lá mo kàn gbọ́ pé ó dá from above Bísọ́lá tẹ̀rí yẹn nígbà tó bẹ́ mi sọ̀rọ̀ èmi tẹ́ pé mo fẹ́ hẹ̀pẹ̀ ni èmi hẹ̀pẹ̀ ni mo fẹ́ gbà níbi tó sọ sí yẹn ni wọ́n bẹ́ mi sọ̀rọ̀ mo kọ̀
Bísọ́lá fúnra rẹ̀ ló jáde lọ́jọ́ yẹn ló ní order from above bó ṣe sọ nìyẹn ó ní order from above anything tó bá ti wọ́n nìkan fojú mi